ọwọ́ ọlọ́pàá ti tẹ Mohammed ojú ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì ló yọ tó fẹ́ fi ṣoògùn owó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti mú ọmọdékùnrin ẹni ọdún mẹ́tàdínlógún kan Awalu Mohammed lórí ẹ̀sùn pé ó yọ ojú ẹ̀gbọ́n rẹ̀ obìnrin nítorí oògùn owó ní agbègbè Wàìlò níjọba ìbílẹ̀ Gàjúwà nípínlẹ̀ Bauchi. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Ahmed Wakil ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún yìí nígbà tí Awalu tan àǹtí rẹ̀ Rukaya Muhammad lọ sínú igbó tó sì yọ ojú rẹ̀ méjèèjì. Ahmed sọ síwájú pé bàbá arábìnrin yìí ló fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí tí akọ́ṣẹ́mọṣẹ́ dókítà òyìnbó tó ń rí sí ọ̀rọ̀ ojú sì fìdí rẹ̀ múlẹ̀ pé ojú Rukaya méjèèjì ti relé. Nígbà tó ń fọ̀rọ̀ wá Awalu lẹ́nu wò, ó jẹ́wọ́ wípé òun jẹ̀bi ẹ̀sùn náà. Ṣe ni àwọn ọlọ́pàá ti wá sọ pé àwọn yóò rí pé àwọn fi páńpẹ́ òfin gbé ẹnikẹ́ni tó bá tún lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún.